ìjẹ́sí ìrántí arákùnrin yìí Mr. Oríògbadé kí ló sọ nípa Alhaji Oríyọmí Hamzat kí ló ṣe fún Alhaji kí làlájì ṣe fún un ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú ìkànnì ẹ subscribe tó máa ń pè gbà kọ́kọ́ lélẹ́yìí. Thank you. Mighty Play TV, we give you the best. Lórí mo rántí níbi 1994 1993 ńgbà náà lákàràbàtà ọ̀tọ̀ ẹ̀ máa ń lé akiri. ń gbàgbọ́ pé orí ìlọ́bẹ̀ máa fọwọ́ gbangba náà ẹ̀yin náà máa mú mi ṣeré ni ṣéèmù àmọ́ pàtó ara pàdé ń bàdàn ẹ̀yin náà máa mú mi ṣeré ni. ẹ̀yin náà rántí àbí. àìsàn ni rántí ológun lọ́jọ́ ilé ọpọ́ yìí. nígbà tó èsì fẹ́ẹ́ tí ń ta tòkun bẹ̀rẹ̀ mi èmi náà sẹ́gbẹ̀ mẹ́rin mi sá kò sí yá lọ́wọ́ èèyàn àbúrò ló fẹ́ gbọ̀n àbúrò lẹ́gbẹ́ ló fà búrò. Sáré bọ̀ ọmọ yẹn sáré dẹ́ẹ̀tì nǹkan aláàbò ní sáré ìyàwó ní sáré dàgbà. Yorùbá tí ń wá kó. Ẹ̀dá dìyàn ló wá bìbà wọ́n ní ìwọ̀n gbọ́dọ̀ fún àṣà. Sáyì èyí tí mo ní ká wá pè ní sáàbà tí mo ṣe ń parí ní. Ọkọ̀ yìí ti dé. Daddy Messi, ẹ káàbọ̀. Ìrẹ́ àdá rẹ̀ dé. Tẹ́lá tó yóò jẹ kó. Káàbọ̀. Mọ́tọ́lọ̀ sí wálé jáde. Ẹ káàbọ̀. Bá ń gbé orí sẹ́yìn. Kini ko pa ti ni Michael má gbé ko dìde tó má gbọ́ ẹ tó má láì tiẹ̀ bọ́ báyìí wọ́n ṣe bá lọ́wọ́ ẹjọ́ kí dájẹ́ lọ́wọ́ ni lọ kí dájẹ́ ẹ ǹlẹ́ o bàbá. bá mi ẹ mọ̀ sí mi àbẹ́ rí nǹkan. bí ọmọ yín náà bá ní ọmọ pàdé aláàánú àmín. lórí ọmọ sì mí dé ẹni náà tó fẹ́ ràn mí lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní jẹ́ ọmọ sàárè ọmọ àmín. lórí ọmọ gbìyànjú lórí ọ̀rọ̀ mi ó gbìyànjú torí aláìmọ̀dé ẹ̀dá láti ṣe é sì rí gún rí. bẹ́ẹ̀ni torí ìrègùn láti sóore ẹ bá ń kọ́kọ́ dákọ yín. èmi ní orí adéwẹ̀lẹ̀ ntì orí ọ̀gbadé. ṣùgbọ́n orí ti gbadé báyìí o. nígbà mo ń ṣe kọ̀ǹdọ̀ náà fi ń pè mí lórí ọ̀gbadé torí mo ṣe kọ̀ǹdọ̀ rí. kọ̀ǹdọ̀ jaba sórí ta pé nígbà mo kọ́ sẹ́tì rẹ̀ nira níṣẹ́ fún mi lọ́jọ́ níta mọ́ kọ̀ǹdọ̀ ńgbà náà. bó ló ṣe rọrùn tí ọkọ̀ bá ń lọ sẹ́ẹ̀lì sáré le. dọ́bà tó bá mi ṣiṣẹ́ èyí ti sọ fún un pé yín máa wọlé kí n tó máa fẹ́ tó máa sí ohun parọ́ ló mú sí kọ̀ǹdọ̀ òun náà sì gbà ká mú. bí mo ṣe ń bá yí látìgbà náà nù. ẹ ẹ ti bú lẹ́nu ọkọ̀ rí. lẹ́nu ìgbà tí mo lọ tá a kó ajá lọ Ìjẹ̀bú Òde ńjọ́ kan tí mo bọ́lẹ̀ ní ẹnu ọkọ̀ ọlọ́run kẹ́mi tó yẹ pé nílẹ̀kùn mo jábọ́lé lórí ilẹ̀kùn náà ń gbé mi lọ níbi mọ́tò mo sáàyè bọ́ ń jọ náà. so níjọ́ tí ọlọ́run wà sáà náà ẹlẹ́ta náà mo wà tí ọ̀rẹ́ mi kan wá wà òun gomaruwa mo ní ìjà lẹ́kọ̀ọ́ lọ́rẹ́ mi tẹ́lẹ̀ lálórí wá dé wọn gomaruwa àtìgbà yẹn wúrà àwọn ronú rìn mo sábà máa fọ̀rọ̀ dá lára yá tàdédé ni ìyàwó rẹ̀ kẹ́gbẹ́ lọ dórí yọmí ni ìyàwó tó kọ́lẹ̀ ó mọ méjì bọ́ọ̀rẹ̀ mi mọ méjèèjì wá jó bẹ́ẹ̀ ìkan wá lóyún kẹrẹ àwọn ìyá wa lọ bá a ṣẹ ọmọ wa sáwádọ̀ bàbá rẹ̀ wọn wá náà fẹ́ gbà padà wọn wá lọ dórí yọmí bí mo gbọ́ dórí yọmí ni o. bẹ́ẹ̀ ṣe pàdé nìyẹn. torí yọmí wá ní òun ti ń wá mi èyí tí ò rí mi rí mo ní kí mo ṣe olúwa mi o ó lẹ́yìn tí ọ̀sán rìn lórí olè ṣàgbákọ̀ ọlọ́dẹ kí mo ṣe ọ̀rọ̀ mi náà lárí sí sáà bọ̀ lókè gbogbo àtàn sẹ́ńdẹ̀ lórí Facebook kí wọ́n ṣe fún ọ mo nígbà wọn kàwé mo ní ọdídí owó wọn fi ọ́ pa nípa ọ̀nà tí ọmọ mu ọ̀tọ̀ gba tí èsì táyà tó wáyé pé táyà lè bá rán mi ní ìsìn nígbà táyà tó dáa mọ́ ọba ní
gbogbo ẹ̀ tán sẹ́ńdẹ̀ lójú ojú kìkì wọ́n ṣe fún ọ lẹ́yìn tó fún mi kọ̀ǹtínà àti ẹ̀ tó fọmọ mi sí skul kọ́lásì mọ́lẹ́tán mo ní tí mo rí ń tèmi mọ́nu aláàjì bá ní kí mo wá fẹ́ látọ̀dọ̀ tó ń báyìí aláàjì sẹ́ẹ̀ ti ṣe fún mi ó lóun ó ṣe sẹ́ẹ̀ ṣe ó lóun ó ṣe ọ̀dà mo ní ìdílé ojúlé mẹ́jọ tí mo rí ó ní sẹ́ wọn fẹ́ fúláàtì mi ló ní wọn fẹ́ o face me face you. ó ní kí n bì mo ní létí ìrìnlẹ́yìn títí wà lábàdé mo ní ṣùgbọ́n face to face owó ìyá kúlẹ̀ ìyá tájọ́ gbàgbé jáde ìyá kúlẹ̀ gbàgbé jáde ó sì ṣe kéèyàn sọ sí i ìtọ́jú ẹni sọ mí dolé gbọ́ ọmọ ni wọn. lẹ́yìn náà bá dẹni tó nílé lórí. mo bá dẹni tí ní lórí ní wọ́n fi pè mí Newton bàbá Messi Newton mo gbé bàbá Messi. Newton èyí tí ọmọ yẹn wọ́n ń talẹ̀ kò lọ ná sìmẹ́ǹtì kò lọ ná búlọ́ọ̀kù ó sì dé nílé lórí. so àfà ọlọ́run pẹ̀ràn àfà ló ń wọ̀jẹ̀ kífà ta lọ́dọ̀ àfà ta lọ́dẹ̀ náà. so ọlọ́run pẹ̀ràn àfà ló ń wọ̀jẹ̀ kífà ta lọ́dọ̀ àfà ta lọ́dẹ̀ náà. pẹ̀lú orin tí Oríyọmí Hamzat ti ṣe fún yín torí pé nípasẹ̀ nílé ìfiṣẹ́ṣe ọlọ́run lò láti ìṣẹ̀lẹ̀ fún yín nígbà tálàjì tí tọ́lọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ pé ẹ wá gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ sálàjì ní December ọdún tó lọ yìí. mo débẹ̀ o àkọ́kọ́ tí mo kọ́kọ́ débẹ̀ wọn ò jẹ́ kí n wọlé ẹ̀kejì mo ti wá sí kọ́mẹ́dì kan tí mi ò mọ̀ pé ọmọdé kẹ́kọ̀ọ́ ní fún wọn ní ìgbè kan fi ń wọlé mo ti rí bára ní ohun tí ń wá mi pé ọmọdé kẹ́kọ̀ọ́ jókòó báyìí wọ́n wọlé ní ìsìn mo ṣe wọlé nù aláàjì ní ọwọ́ àwọn wá nà tó yà aláìmúrẹ̀ ìdáládé sèrègùn rẹ̀ mo gbọ́dọ̀ wà ẹ̀lẹ́ sọ mí dolí lórí ọ̀gẹ̀dẹ̀ òsì léwó kòkòrò yóò tán lódì kí burúkú mo fẹ́ fẹ́ mi mo rìn àní o lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe mí lóore tí èmi ọmọ ń talẹ̀ tẹ́ fi tí mo fi dún lé lórí ẹ̀ ní pẹ́ pọ̀ mi Ọlọ́run sì gbàdúrà mi. níbẹ̀ mo ti pàdé bàbá wòlíì tí wọ́n á ní àwọn náà ti ń wá mi ǹjẹ́ ìyá kàtẹ́ ọkọ fún wa lówó wọ́n fẹ́ mi àti bàbá kọ̀dọ̀wẹ́ ní owó yẹn mo fi ra fóònù ọwọ́ mi kékeré. wọ́n bá ní kí n wá rí àwọn o nítorí jẹ́ kí n lọ rí wọn lónìí náà. káàdì fi pàdé lẹ́ẹ̀kejì. kí ni wọ́n pè mí pé orí ògbádé ti dé o kémi náà máa bọ̀ o nítorí pé ọ̀pọ̀ èèyàn ló ṣeé ṣe kó tún máa wù níbi tí aláàjì ṣe dé kán tún fẹ́ ṣe sí jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. orí ọ̀gbádé sọ ní tó fẹ́ sọ bóyá kó ra sọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì lọ. mo ní tí mo fẹ́ sọ torí téèyàn owó Yorùbá mo sọ̀rọ̀ kọ́kọ́ sọnù mi ṣùgbọ́n ẹ̀dá tó ìsopin ẹ̀dá wọ́n bá lè yàn jíyà mo jẹ̀ dẹ́ndẹ́ náà yà pé 10 years mo tó rìn iná fi sọ mí di bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà yóò ṣe nǹkan rí. bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà. bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà bí mo ti ṣe kékeré. lábà pé bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ yóò ṣe nǹkan rí. àwọn sẹ́yìn pa àwọn màmá tó bí ìyànjọ́ wọn máa ń gbìyànjú gba ètò ìbílẹ̀ màmá bá gbé mi lọ sí Ìkirè bàbá kan sì wà ń Ìkirè mo ti ń sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n mi ì lérin bàbá wa ní ìlẹ́gbà kọ́bọ̀ lọ́wọ́ àwọn obìnrin o ọmọ tó ń wò nílẹ̀ ilẹ̀ yìí tó bá dìde tó bá lò òkè tán àánú kan ṣẹlẹ̀ tó pé gbogbo àwọn aṣíwájú tó ń wò yóò wà wáńjọ kan kò sáàyè màmá mi sábìnrin lọ níjọ́ ìgbà yóò pọ̀ ọdún mẹ́wàá kó tó rìn mo lé lọ́dún mẹ́wàá o. ọdún mẹ́wàá lẹ tó rìn mo tó fẹsẹ̀ o ti parí ṣe díẹ̀ tẹ́ sọ yẹn Yorùbá Gidi máa ń ṣàfihàn yọ̀ sọ much but gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ jọ orí ọ̀gbádé rè ṣẹ́ẹ́rí bí ṣe ń sọ̀rọ̀ ẹ pé ọpọlọ wà ẹ̀bùn wà nínú ayé ẹ̀ bẹ́ẹ̀ bó ni ó ṣe dìde bá a ṣe gbé bẹ̀rẹ̀ lárugẹ bá a ṣe tó ẹ pé lu ọba ló wà abẹ́lé ní tó ní lórí yẹn làwọn èèyàn máa rí gbogbo èèyàn àmọ́ pé ẹ jọ ẹ jẹ́ kájọ ràn lọ́wọ́ ká dìde fúnra lọ́wọ́ ẹ̀ mo lè bẹ̀rẹ̀ àgbogbo wa àbá ànúpàdé ọ̀rọ̀ kékeré tó sọ yìí ó sì máa sọ jù bẹ́ẹ̀ lọ nígbà tí òun àti Yorùbá Gidi bá jọ ń ṣe interview ṣùgbọ́n lẹ́yìn náà ni mo ẹsẹ̀ mú Yorùbá Gidi mọ̀ so orí ọ̀gbádé mo fẹ́ fún ọ lówó yìí 50,000 pé kò kàn fi wọ mọ́tò so mo sì máa ṣe nǹkan fún ẹ jù bẹ́ẹ̀ lọ pé àkànṣe ẹ̀kọ́ ríra lẹ́nì pé wàá fi wọ mọ́tò. ẹ ṣe bàbá mi ẹjọ́ dààmú ẹnì bá ṣe òkú náà ẹ bá mi pàdé. inú mi dùn gan láti pàdé yín lónìí fún ìgbà àkọ́kọ́ bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ gan rèé. ó ṣe rí nù agbọ́dọ̀ mẹ́gbà ń tànà mi gbé lọ́wọ́ kì í ṣe wà ń kọ́ ọ̀gùn ẹ bá ti ń retí owó ọmọ bẹ̀rẹ̀ wọ̀n sí ẹ̀yẹ. torí ẹni tí ò tí ì kú ńkọ́. kò tí ì mọ orúkọ ọkọ ẹ bá bẹ sàn gbẹrẹ owó kó náà ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ni. nígbà àgbàlagbà ń bá fẹ́rẹ̀ ọ̀run tẹ ní kílé ọkọ náà síbẹ̀ náà ló fi ń lọ ibi tí ń lọ. ilé ìfẹ́ nù rẹ ó gba kámúnì. torí mo rántí níbi 1994 1993 ńgbà náà lákàràbàtà ọ̀tọ̀ ni ẹ máa ń lé àkiri. ń gbàgbọ́ pé orí ìlọ́bẹ̀ máa fọwọ́ gbàǹgbà náà ẹ̀yin náà máa mú mi ṣeré ni ṣébà àmọ́ pàtó ara pàdé ń bàdàn ẹ̀yin náà máa mú mi ṣeré ni. ẹ̀yin náà rántí àbí. àwọn ìsáyẹ́ ní rántí ológun lọ́jọ́ ilé apóyù.
nígbà tí èsì bá ti ń ta tòkun bẹ̀rẹ̀ mi èmi náà sábẹ̀ mẹ́rin mi sá kò sí yá lọ́wọ́ èèyàn àbúrò ló fẹ́ gbọ̀n àbúrò lè fàbúrò mo á fẹ́ dódò bọ́ sí Jésù kan sọ ní ọ̀rọ̀ ẹlẹ́ni tó bá fẹ́ kọ́ sáfún ni o. bó bá rí kú tí ń bọ̀ yá bó ṣe rí nu. ó dà orúkọ iṣẹ́ yìí náà lẹ ṣe ń ṣe. bẹ́ẹ̀ni. iṣẹ́ organizer ládùúgbò yìí sósì ń yá. èèyàn olùgbé làárọ̀ kọjá rí sálẹ̀ ní àjàre ẹjọ́ so bó ṣe jẹ́ nu. tí wọ́n rọrùn torí mo rí i pé nígbà tẹ́ bá ń rìn gan báwo ni ìrìn gan ṣe rọ báwo ló ṣe rọ̀ yín lọ́rùn sí. Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn díẹ̀ torí pé kí ni èmi rọ̀ tẹ́ra mi ń bi tí ayé fẹ́ tẹ̀ mí sí èmi gan fi tipátipá sí wọn àbátagbára mi ká kí sáwọn ti jẹ́ ń jọ tá mi tọ́lọ́run bá múlẹ̀ lóbìnrin máa ránṣẹ́. tí ẹ máa ń ṣàkíyèsí àwọn tí wọ́n lọ́wọ́ tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n dúró déédéé tó jẹ́ pé bọ́rọ̀ ìjà bá ṣẹlẹ̀ wọ́n lè lù yàn pa tí wọ́n sì tún máa káwó kè báyìí ṣe yẹsà lẹ́gbẹ̀ẹ́ títì. ṣe rí Yorùbá náà ti sọnù ọ̀rọ̀ rẹ̀ ó ní èyí ò lè múṣẹ́ jẹ kó múṣẹ́ jẹ béèyàn fa àárọ̀ ṣiṣẹ́ yóò fàájọ alẹ́ dààmú bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn tí wọn ò fi ọjọ́ àárọ̀ wọn ṣiṣẹ́ tí wọ́n lágbàlagbà tí wọ́n máa tọrọ owó kiri ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́hùn tó bá ti ń bọ́ wá alẹ́ tí wọn ò lè ṣiṣẹ́ mọ́. lẹ́yìn ìgbà tí ẹ̀yin àti Oríyọmí Hamzat ṣáájú kẹ́yìn àti Alhaji Oríyọmí Hamzat tó pàdé àti lẹ́yìn ìgbà tẹ́ pàdé ẹ ṣàkíyèsí ẹ sì ti rí báyìí wípé ẹ ti ní side hustle. kódà ọ̀rọ̀ mi ti yàtọ̀ torí ọmọ èké tọrọ kọ̀tọ̀ kó àrọ̀ la wá sí ọjọ́ ara ẹ̀ ń sáré àgbàlagbà tọrọ afẹ́kẹ̀ tó kọ̀ wẹ́rẹ́ ní sí olúwa ọjọ́ mélòó ló kù tó fẹ́ lò láyé yóò nǹkan bá ti ń bá lò láyé sí ní ìsìn wọn kò máa fẹ́ràn kò sí pé láńlọ́ọ̀dù ń halẹ̀ kankan máa ń pè lọ owó olé wa mọ́. ẹ tún ti ẹ̀bùn ká pòwe ká fi òwe báni sọ̀rọ̀ ká fòwe ṣàlàyé ayé Ọlọ́run fún yín látọ̀run ó sì ń bẹ́nu agbárí. ọmọ páàrọ̀ tó bá ṣe ọmọ títí débi pé kólókùn bàbá rẹ̀ náà bá fi ṣògùn ọ̀sán fún ẹ̀yọ́ káfíńtì ogún ìyá lè ti bó ṣe rí nù. nítorí yóò dìjà. kò ní gbà yóò nìkan mú kú ni àwọn obìnrin ní ọ̀sọ̀ ìtànjẹ dókòó tinú. nísìnyí ti wá ní ẹ̀bùn yẹn Ọlọ́run ti jẹ́ kí ẹ̀bùn yẹn ó di léyìí. bẹ́ẹ̀ni. torí ẹ̀bùn yẹn tí Alhaji rí lára yín ó wà lára tó jẹ́ kí ìfẹ́ ọkàn wọn fà sí yín pé ó yẹ kí a ṣe lóore. bó ṣe rí nù. ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dẹ́rìn pẹ́ kí òṣònú kí wọ́n súnmọ́ yín. bẹ́ẹ̀ni. ó ti diṣẹ́ náà nìyẹn. ó ti diṣẹ́. àyẹ̀pọ̀ ẹ̀bùn yẹn náà ti ń pawó wọlé. ó ti ń pawó wọlé ṣùgbọ́n tí mo fẹ́ rìn sí kọ̀kọ́ já mo nídìí fóònù tí fi máa yaṣẹ́ àti àwọn èròjà rẹ̀ tó kù fún mi ní ìsìn inú nítorí òjẹ́ rí mi lọ́nà láì mọ̀ tára mọ̀ náà. láti ìgbà tí mọ́níjà mi àná ti ṣe bó ti ṣe fóònù tọ́ra ò gbéṣẹ́ tí táà fi fẹ́ máa ṣe nítorí fa nítorí òjẹ́ fẹ́ rí mi lọ́nà láì tára mọ̀ náà. tó ó wù yín láti padà sí online báyìí. ó wù mí o torí pé kọ́lọ̀ má jàyọ́ gbàgbé olúwa ẹ̀ kó yàn mọ́ kú tógótógó ìjẹ̀bú lọ pé kéèyàn kú ló kó sanju kúkú lẹ́nu lọ ìjẹ̀bú lọ sọ bẹ́ẹ̀ ó ní kọ́mọ̀ mi kú ló kó sanju kúkú lẹ́nu lọ tí yóò bá kú lẹ́nu yóò sọ àrùn tí ń ṣe ayé ọba mójútó ó sì jẹ́nu. tó sọ pé fóònù kẹ́yìn mọ̀ fi ya iṣẹ́ kí làwọn kẹ́tẹ́ fẹ́ máa ṣe gan. èmi máa da kọ́mẹ́dì mi sọ̀rọ̀ láì padà náà ni kí mo fi ní gbàgbé mi ọlọ́run má jàyọ́ gbàgbé yan wọn ní adúpẹ́ lẹ́ni tó rìn tó sọnù èmi àná ò lè bóde ńlé. ìyẹn ni ò lè jáde rárá. ń gbogbo jogun lọ tí ìyá àjẹ́ ń sá fún gbọ́mọgbọ́mọ. èmèrè ń sá fólè. bó ṣe jẹ́ nù. ó dà ẹ wá dákun tí ẹ ti ní máníjà mi. máníjà mi tọ́lọ́ fi kẹ́mi ní ìsìn ni. máníjà ẹ já rojú yín ẹ̀yin ni máníjà tuntun wọ́n mánéjì yín dáadáa. wọ́n mánéjì ló ń gbìyànjú. kí lórúkọ yín. Táíwò Adéyanjú. báwo ni ẹ ti mọ owó wọn dáadáa. ibi náà lẹjọ ń gbé ẹ lọ fi kalẹ̀ sí búkàbẹ káwọn èèyàn wá rí yín lójú yín ni mánéjà tuntun nù bọ̀dá Táíwò ẹ bá wa mánéjì wọn dáadáa o. náà ìyàwó àtàwọn ọmọ nǹkan. ìyàwó àtọ́nà mi náà rí. ẹjọ ń gbénu ilé yìí. àwọn wà pẹ̀lú mi. mo rí ṣọ́ọ̀bù tẹ́ ń ṣe lọ́wọ́ yìí ẹ sì ti bẹ̀rẹ̀ parí ẹ̀ náà o ó dàbí kíkẹ́ kan lókun. ọkọ̀ àfáàsù náà ló fi ṣàánú mi ọkọ̀ ni wọ́n fẹ́ rà fún mi kọ́mẹ́dì kan ló bí ṣọ́ọ̀bù tẹ̀ ń wò kọ́mẹ́dì kan ló bí ṣọ́ọ̀bù tẹ̀ ń wò ọ̀rẹ́ mi jẹ́ Ọláwọ̀rẹ́ èmi jẹ́ Orí Ọ̀gbadé ọ̀rẹ́ mi wá rọkọ̀ àbúrò mi wá rọkọ̀ alátẹ̀kọ̀ afẹ́gbẹ́fẹ́ tí ọmọ ti gbèrò ọ̀rẹ́ mi sì jẹ́ Ọláwọ̀rẹ́ sì wà lórí ìjókòó èmi tí mo jágbá ń tọrọ ọkọ̀ alátẹ̀kọ̀ nígbà sáà dáàbò kọ́ àbúrò mi pé àbúrò mi sórí inú mi ń dùn ọkọ̀ yọ̀ọ́ pa owó orí
òun náà wá ní ọkọ̀ yóò pòlí ọ̀gbádé mo ní sórí àbúrò tó gbé ní tóbi òní tó jẹ́ pé òní tó lè fẹ́ lò pé tí mò ń sá àdúrà fún ọkọ̀ àbúrò mi pé yóò pa owó orí. owó orí sì ni ọ̀rẹ́ àbúrò orí sì lọ́rẹ́ mi ń jẹ́. ìwà lọ́kọ̀ ó pa owó orí. òun náà wá lọ́kọ̀ ó pòlí ọ̀gbádé mo ní sórí àbúrò ni pé ó tó tún gbé mi sókè nítorí sọ́ọ̀bù ní wọ́n ní ọkọ̀ wo mo fẹ́ mo ní ìkìfẹ́ mẹ́tò tẹ́ ẹ bá rọkọ̀ fún mi ẹ̀yin kọ́ lọ́tọ̀ náà ẹ bá rẹ kó sí owó tẹ́ ẹ bá fẹ́ rọkọ̀ fún mi ẹ fi kọ́ sọ́ọ̀bù wájú tá àmì ìjà tá àbẹ̀ ìjà ọ̀lẹ̀ bẹ́ẹ̀ níbi tó àáfàá tún náà wá bá dé wọn náà kọ́ àwọn fáìsì mi kan ló kó bá mi tó ẹ̀jẹ̀ káwọn mójútó mẹ́pẹ̀tò pé wọ́n ní fún mi pawó ni pé mo mójútó mi ìtọ́jú káfáìsì náà fà sẹ́yìn bí ọ̀rọ̀ nínú. wọ́n bá yọwọ́ fóònù ẹ̀ pé káwọn mọ́ gbowó kọ. mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí ọba mi dé náà ẹni tọ́nà ìyá ìyàwó ṣe díẹ̀ náà ní akọ́bẹ̀ jẹ́ ṣe díẹ̀ lórí ìṣẹ́ ṣe pé ràn mí gbẹ̀rẹ̀ wọn lówó ó ṣe jẹ́ ni. ẹ ṣeun káwá tó kò mí lónìí ẹ fún wa níbi àwọn òwe bíi mélòó kan nípa ẹtì ẹ̀kọ́jà ọkọ̀ wo bí ìlú ṣe rí. ṣé o pé lóun ti ń sọ pé òun làpọ̀ bí ọmọ nàìjíríà rẹ̀ ọmọ méjì sì ń bẹ láyé nítorí dá wàhálà lóò jù bá ń lọ. ládẹjà àtàkálà lọmọ méjì adúmọ̀bí ń dòwò ìjọba àdòwò ọmọ ìlọdún mẹ́jọ láìsí wàhálà àsìkò rẹ bẹ́ẹ̀dì sọ̀rímẹ́ǹtì mọ́ wa bẹ́ẹ̀dì ìjọ kẹta alaba níjà alábúrá bíi ìṣẹ́jú mákindé so ó ti jẹ́ nù kí n sì pẹ̀lú àìsàn ju kọ́pẹ́ lọ́gbẹ́ wọn lọ. lábẹ́ ìjọba Tinubu báyìí gbogbo ẹ̀ ń lọ sí rere wẹ̀rẹ̀. kò lọ sí wẹ̀rẹ̀ kankan ẹni tó lè náwó pé kọ́kọ́ ìyàwó lónìí ilé òsì mọ́ owó ti jogun lọ ìyá àjẹ ti ń sá fún gbọmọgbọmọ. pẹ̀lú bó ṣe wá rí ní ìsìn báyìí àmọ̀ràn wo lẹ́yìn ní. Nàìjíríà ti wó lulẹ̀ bíríkìlà tí ó tó kọ́ láì sí ìrè tó lọ́rọ̀ Nàìjíríà ò yé wa mọ́ níta àwọn àǹfààní bá ní òye mi àwa bàbá gánda àmúká tó jẹ báyìí àwọn tá à ń gbé kalẹ̀ Ọlọ́run lọ́mọ ìtàn fẹ́ bá báyìí torí òye mi. ìyanu ìṣẹ̀lẹ̀ àwa náà látún lu ìṣe kí Ọlọ́run sì ràn wá lọ́wọ́ láti jẹ́ kó ṣeé ṣe. ẹ já padà díẹ̀ sórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ṣègbà kékeré yín ìlú wo náà forí yín sọlẹ̀ sí. Mọ̀dákẹ́kẹ́ akọ. ẹ̀yin lọ́mọ akọ̀ráyè ọmọ Ògùn tẹ̀lódó ọmọ Akin lójú ogun ọmọ tó fìjà gbòde ọmọ bíjẹ́ òsì náà olórí dẹ̀lú ìdákẹ́jẹ́dó màmá bàbá náà ọbẹ̀ ní máa tọ́ mi ẹni tí mi kùkùté ara rẹ̀ ní mi. ìlú mi ó ṣoríire òní parẹ́ bí ìsìnkú ọ̀nà yẹn. àmín ọmọ bogan ní Mọ̀dákẹ́kẹ́. ọmọ bíbí ìlú Òkodò ní Ìtàsìn ní Mọ̀dákẹ́kẹ́. Ìtàsìn Mọ̀dákẹ́kẹ́ ọdún wo náà bí ìṣẹ̀lẹ̀ láti. 1975 on the 30th ìparí oṣù karùn-ún. báwo ni ẹ sọ̀tàn wá dé. ìgbà tí mo wà kékeré mo pẹ́ kí n tó rìn ìyá jẹ mí ìgbà apá bí má mi nu iná fi sọ mí ní bẹ́ẹ̀ni ọ̀bọ̀ yóò ṣe nǹkan rí lábàá so bó ṣe rí nù. bẹ́ẹ̀ni ọ̀bọ̀ yóò ṣe nǹkan rí. ẹlẹ́wù tètè rìn. bẹ́ẹ̀ni kí ló fà ń gbà yẹn. ẹsẹ̀ mi orí tó tóbi bẹ́ẹ̀ nítorí fa kí n pẹ́lẹ̀ kí tó rìn. àwọn ìgbésẹ̀ wo náà àwọn ọmọ yín wá gbígbà náà. nígbà wọn rìnrìn táwọn tí wọn ti pàdé olóòótọ́ àwọn bàbá kan lọ sọ pé àkọọ́lẹ̀ tọkọ ni ó jẹ́ ọ̀pọ̀ ọdún mẹ́wàá kó tó rìn lọ́jọ́ wọn máa mójútó mi tí mo fi di àsìkò ọdún mẹ́wàá kí n tó rìn. ọdún mẹ́wàá ni kẹ tó bẹ̀rẹ̀ sí rìn. bó ṣe rí nù. nígbà wá bẹ̀rẹ̀ sí rìn tí àwọn ọmọ kéékèèké tó àwọn ọmọ kéékèèké yẹn ń gbà yẹn àdàmọ̀dé wípé wọ́n ga tó ń gan ni. wọ́n fojú mi rí. ẹ̀yin sì rí ẹ̀jú wọn lọ tààrà. Ọlọ́run ló mú mi lẹ̀ fún un lẹ́jọ́ kí mi gbọ́ gbà ká. orí gbogbo àwọn àbúrò wa ń gbà yẹn a rí tí ẹ mọ̀ ilé wọn ṣùgbọ́n ẹ̀ ní ilé ìlú tààrà ọ̀gbẹ́ ẹ fi dàrú lulẹ̀. bó ṣe rí nù Ọlọ́run ló mú mi lẹ̀. ẹ kàn lọ fi ìbá gbà náà. bó ṣe rí nù. bó ló ṣe rí lára yín gbà yẹn. èmi náà gba kámú ni mo lè ti pẹ́ lọ́wọ́ sá dàmú ayé ìlú ìrànbá tí mo fẹ́ lòún máa lọ. tẹ́ bá rí abárẹ́ nìkan tó yẹ kó àwọn èèyàn kan fi ìpèníjà ara tó níbu tàbí nǹkan kan kí ni bẹ́ẹ̀ lè sọ lórí ẹ̀. àpótí tí mo fẹ́ sọ torí ẹ bá fẹ́ sin ẹ̀gbọ́n rẹ̀ òwò kó ní o má bẹ̀rẹ̀ lọ́wọ́ ni. ẹ bá fẹ́ sin ẹ̀gbọ́n rẹ̀ òwò kó ní o má bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́mọ bí wọ́n ti sìn náà. ẹni tí kò láyé tí màrún tí ó pa. ẹni tó bá fẹ́ sin ẹ̀gbọ́n rẹ̀ ní ìhòòhò kó rí dájú kó mú àbúrò tiẹ̀ náà dání lórí ìjọba kú wọ́n lè mọ stáì tí wọ́n yìí sín. fọ́rú àwọn èèyàn tí wọ́n wá ń kẹ́gbọ́n tàbí tí wọ́n ń bú nítorí ipò tí wọ́n wà tàbí ìpèníjà wọn kí lè sọ fúrú àwọn yẹn. kọ́ ọmọ sọ̀rọ̀ ìtinú torí ẹni tí ò sinmi owó wíwá kọ́ máa fẹ́ lẹ́wọ̀n sí ẹ̀yẹ àtẹ́ǹtà lọ́rọ́ tiẹ̀ náà lè jágòdì bó ṣe rí nu. ẹ̀gbọ́n tí wọ́n àwọn yẹn náà lè pàpàdé. tí ò pẹ́. bí ó ṣe wá rí àwọn ìpèníjà wo lè rí pẹ̀lú àgọ́ ara orí tóbi ẹsẹ̀. ẹsẹ̀ náà ni o ẹsẹ̀ tó bá ń ro mí báyìí
èmi ìfẹ́ lè jáde nílé. ẹsẹ̀ yẹn nìkan ni ibi tí ìṣòro wà. tí kàtí ẹ̀ máa fi yaṣẹ́ ni kókó ẹsẹ̀ yìí mo kú ti ń lò láti lẹ̀. ẹ̀ manage ẹ̀ bẹ́ẹ̀. mo manage ẹ̀ bẹ́ẹ̀ pé tọ́lọ̀ ọ̀bà dá báyìí gan ó lè pé kí ó lè jẹ́ pé ènìyàn ò ní jámọ̀ kankan àtòrí ìkàsì kan lọ́hùn. kí ẹ wá lákàn nọ́mbà. mo ní ìyẹ̀rú ọ̀kẹ́ kan èyí tí ọ̀sán kò ọ̀kà tẹ́nu. tó já káàntì tí yín gangan. bẹ́ẹ̀ ni. ẹ pé ilẹ̀ máa gbowó mẹ́. iṣẹ́ wo wá ní ìyàwó yín ṣe. yáde sani káàsì ìrówó ra níṣẹ́ ọ̀tọ̀ àwọn òbí ẹ̀ ti ṣe fídọ́ọ̀mù fún pàrọ̀ ra níṣẹ́ rẹ̀. ṣé ṣọ́ọ̀bù tí àwọn ìbá máa lò ni wọ́n ń ṣe lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni tí àwọn yóò máa lò. bẹ́ẹ̀ ni. kò ní jẹ́ pọ́ńṣẹ̀ ń lọ ọ̀nà jíjìn láti lọ ṣọ́ọ̀bù. ọmọ mélòó lọmọ yín àìkà fún ọlọmọ. ọmọ méjì náà ni. ìmọ̀ràn mo ti kún lé bí ọmọ mẹ́fà. ẹ mọ yẹn ń tọrọ ọmọ ní ìsìn bọ́lá mẹ́jọ gbọ́dọ̀ ọmọ ń sọ̀rọ̀mẹ́ntì. ẹ̀yin àtàwọn ọmọ yín náà lẹ́jọ́ ń gbé àbí wọ́n wà ní. ẹyọ kan tí ó wà ń bọ̀ ní skul ìkan náà wà níbí níta àjọ ń gbé mi. Ọlọ́run ó wò wọ́n fún yín. òní burúkú náà débi pẹ́ ní lówó jẹun. àmín. torówó ń bátìrì ẹ̀mí Ọlọ́run fowó sẹ́rù yín o. àmín o àtẹ̀yìn náà o. ilé ìbáyìí ilé ojú mẹ́jọ ni. bẹ́ẹ̀ni. ìtẹ̀síwájú ṣì ń bá náà. ẹ ti faná sí. ẹ ti faná sí o. ok ẹ ṣe fẹ́ faná sí ni. ìṣòwò ni. ẹ láwọn mẹrẹǹtì lè àbẹ́yìn nìkan lè dágbé. a ní wọn mẹrẹǹtì. ọ̀dà iṣẹ́ tẹ́lẹ̀ wa ti bẹ̀rẹ̀ ní yóò bá yín parí ẹ̀. àmín. àti ẹ̀dùnkẹ́ fọlọ́run ẹ̀yin náà ẹ ti di láńlọ́ọ̀dù fúnra yín. ẹsẹ̀ mi ẹ̀ ní parẹ́ bí ìsìnkú ọ̀rẹ́ yẹn o ẹ̀yin ní orogo yín lò. ẹ̀ ń bá mi àmín ẹ ṣeun. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. àwọn tí wọ́n bá jẹ́ onídùúdù ọlọ́rẹ̀ tí wọ́n bá fẹ́ fi owó ṣe àtìlẹ́yìn fún wọn lórí ohunkóhun account number wọn á fi sí ojú amóhùnmáwòrán fún àwọn èèyàn tó wọn bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ nítorí pé wọn kì í ṣe ọ̀lẹ ọjẹni tó ń ṣiṣẹ́ irinṣẹ́ wọn náà rí ṣùgbọ́n ìpèníjà ara náà ni ó fà tí wọn fi lè ṣe kọjá ibi tí wọ́n ń ṣe dé irú àwọn èèyàn wọ̀nyí náà ni wọ́n lè ràn lọ́wọ́ láwùjọ wa tó ẹ bá ń dákọ yín lẹ́kọ̀ọ́ yín ló kọ yín gẹ́gẹ́. ọdẹlẹ ọkọlápọ orí ọgbadé olórí ẹbí bàbá bùkátà. olórí ẹbí bàbá bùkátà nàbà kílẹ̀ jẹ́ gan-an ọmọ yín. nàbà 11 ni. ẹ̀yin lọ́mọ kọkànlá ẹ̀yin náà làbíkẹ́yìn àbíkẹ́yìn ní ìjèrè ìyá. àwọn ajá rere ìyá jẹ wọn sọ mí di 12-13 gbẹ̀yìn ni. mọ̀mọ́ yóò sí láyé wọn ni. wọn ò sí láyé wọn. ọmọ orí wọn o. mo kí gbogbo yín pé ẹ kú ọjọ́ mẹ́ta kan mo dẹ̀ gbàdúrà pé àánú Ọlọ́run yóò sọ̀ lórí ayé yín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ara ìpètè Ọlọ́run pè wá ní àwọn tí wọ́n bá dàbí àkàndá pé tí Ọlọ́run dẹ̀ sì dá sínú ayé pé kí a máa ràn wọ́n lọ́wọ́ mo pàdé Orí Ọ̀gbadé mo ti ń wo Orí Ọ̀gbadé tipẹ́ láwọn ọdún díẹ̀ sẹ́yìn mo ti ń wò nígbà tí Amsat Oríyọmí tó gbé program wọn ní ọdún díẹ̀ sẹ́yìn tí wọ́n fi bí wọ́n pé irú ilé ìwé náà ń wà tí wọ́n fi sọ fún Oríyọmí pé àwọn wá ojúlé 6 àbí 8 ojúlé 8 Oríyọmí wá ní àkílẹ̀ tó ń fẹ́ flat wọ́n wá ní ojúlé 8 làwọn fẹ́ nígbà náà ni mo rí pé Oríyọmí Amsat ra ilé fún wọn ìgbà tó dẹ̀ ra ilé yẹn fún wọn mo wá gbọ́ tàn wọn pọ́n náà mo Mọdákẹ́kẹ́ ni wọ́n èmi náà dẹ̀rí Mọdákẹ́kẹ́ mo ti wá ṣe Ìbàdàn lájọ ń gbé pẹ̀lú láti ìgbà yẹn mo tún wá bí màá ṣe rí wọn bí màá ṣe mọ̀ wọn pé irú àǹfààní bíi eléyìí nígbà wa náà wà ń rí àǹfààní tó bá yẹ kán jẹ náà ó yẹ káwa náà ká dá sí ọ̀rọ̀ Orí Ọ̀gbadé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo Orí Ọ̀gbadé pé ẹni tó máa ń fi òwe sọ̀rọ̀ tó dẹ̀ máa ń fi òwe pa àṣà mọ́ ni ṣùgbọ́n pẹ̀lú òwe àti gbogbo nǹkan tí Ọlọ́run dá mọ́ ó dá ẹ̀bùn rere mọ́ ó dá nǹkan rere mọ́ ọ̀pọ̀ nǹkan ni Ọlọ́run dá mọ́ Orí Ọ̀gbadé tó lè sọ Orí Ọ̀gbadé di èèyàn ṣùgbọ́n nígbà tá à ń gbọ́ nínú program tó àti gbọ́ sẹ́yìn wọ́n ní àwọn èèyàn mọ́ nílò láti fi dìde tàbí láti fi pawó torí pé ọ̀pọ̀ nǹkan ni o mọ̀ bóyá iye owó ní tàbí àwọn kankan ṣùgbọ́n nǹkan rere ń bẹ nú ẹ̀ irú ẹ̀ ń bá dẹ̀ rí báyìí tá a rí pé nǹkan rere ń bẹ nú ẹ̀ ó yẹ kí aṣọ onígbọ̀wẹ́ ó ní mo ti wá ń wá ká láti gbà yẹn bọ̀ nígbà tó lọ́wọ́ bá mi ṣe mo kàn déédéé mo lọ wo Oríyọmí ọjọ́ àkọ́kọ́ tá a kọ́ lọ wọ ọjọ́ kejì àbí ẹlẹ́ẹ̀kejì máa lọ wo Oríyọmí lágodi mo kàn déédéé rí ibi àmọ́ ń pàṣẹ sí tá a bá fẹ́ gun òkè wọ inú Agodi Orí Ọ̀gbadé rè so ọkùnrin obìnrin tí mo ń gbà ń sẹ̀ tí ọwọ́ ń bẹ̀ náà ó tún wájọ́ mọ̀ ìlú ọjọ́ Mọdákẹ́kẹ́ bó ṣe rí ló ti jáde máa bọ̀ sí Lagos bí mo ṣe wá ní Orí Ọ̀gbadé báwo ni ó kí mi àjọ kíra wa mo bẹ̀ mo ti wá ní Orí Ọ̀gbadé kí ló wá ṣe ń bì ó lóun wá nítorí pé Oríyọmí ràn lọ́wọ́ pé òun gbọ́dọ̀ máa wá ń jojúmọ́ tí èkó mi pé aláàánú náà tì máa gòdì mo wá ní ẹni mo rí o pé oore tó dẹ̀ mọ̀ èmi náà màá wá gbìyànjú bọ̀tí lẹ́ni ni mo ní kó wá ní mo pé Yorùbá Gidi TV
pé kán wá láti wá fi ọ̀rọ̀ wa orí ọ̀gbadé lẹ́nu ẹ̀yìn ìgbà yẹn mi fẹ́ ta lọ́rẹ kékeré lẹ́nu so a sì máa ṣe ń tójú báyìí lọ but mo pé at least kò wá kí n fún un lówó mọ́tò òun ni mo ṣe wà níbí orí ọ̀gbadé sọ ní tó fẹ́ sọ bóyá kó ra ọ̀sọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì mẹ́ta. mo ní tí mo fẹ́ sọ torí kéèyàn owó Yorùbá mo sọ̀rọ̀ pé kò sọnù mi ìṣubú ẹ̀dá kì í sópin ẹ̀dá wọn bá lè yàn jìyà mo jẹ dẹ́ndẹ́nu yà torí pé 10 years mo tó rìn iná fi sọ mí di bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà yóò ṣe nǹkan rí. bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà. bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ lábà mi mo ti ṣe kékeré. lábà pé bẹ́ẹ̀ mi ọ̀bọ̀ yóò ṣe nǹkan rí. àwọn sọ̀rọ̀ pé àwọn màmá tó bí ìyànjọ́ wọn máa ń gbìyànjú nípa èdò ìbílẹ̀ màmá bá gbé mi lọ sí Ìkirè bàbá kan sì wà ń Ìkirè mo ti ń sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n mi ì lè rìn. bàbá wa ní ilé gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn obìnrin o ọmọ tó ń wò nílẹ̀ ilẹ̀ yìí tó bá dìde tó bá lo òkè tán àánú kan ṣẹlẹ̀ tó pé gbogbo àwọn aṣíwájú tó ń wò yóò wà wáńjọ kan o kò sáàyè màmá mi sábìnrin lọ ń jẹ́ ìgbà yóò pọ̀ ọdún 10 kó tó rìn mo lé lọ́dún 10 o. ọdún 10 lẹ tó rìn mo tó fẹsẹ̀ ó ti parí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ orí ọ̀gbadé rè tí ẹ rí bí ṣe ń sọ̀rọ̀ ẹ rí pé ọpọlọ wà ẹ̀bùn wà nínú ayé ẹ̀ bẹ́ẹ̀ bó ni ó sì dìde bá a ṣe gbé pẹ̀ lárugẹ bá a ṣe tọ́ ẹ pé lu ọba ló wà abẹ́lé tó ní lórí yẹn làwọn èèyàn máa rí gbogbo èèyàn wà mọ́ pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kájọ ràn lọ́wọ́ ká dìde fún ìrànlọ́wọ́ ẹ̀ mo lè gbọ́dọ̀ gbogbo wa á bá àánú pàdé ṣùgbọ́n lẹ́nìí náà ni mo ẹ̀sẹ̀ mú Yorùbá Gidi mọ̀ so orí ọ̀gbadé mo fẹ́ fún ọ lówó yìí 50,000 pé kò kàn fi wọ mọ́tò so mo sì máa ṣe nǹkan fún ẹ jù bẹ́ẹ̀ lọ pé a kàn ṣe ẹ̀kọ́ ríra lẹ́nìí pé wàá fi wọ mọ́tò. ẹ sí bàbá mi ẹ jókòó ẹni dààmú ẹni bá ṣe òkú náà ẹ bá àánú pàdé ọkàn yẹn bá gbogbo ẹni tẹ bá ní ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún wọn kì í ṣọ̀lẹ o ẹni tó ń ṣiṣẹ́ ni o but ó ní nǹkan rere nínú ṣùgbọ́n àwọn tí ó bá gbé nǹkan rere inú ẹ̀ jáde kò sí gbàdúrà pé Olúwa ó bùkún fún yín àánú dìde fún ọkàn balẹ̀ gbogbo tó lọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ ẹ jẹ ojú òde ní tíì àánú dìde fún yín.